Wọ́n mi ẹ̀ka sàn mà. Ẹ̀ka sàn. Ẹ jọ̀ọ́ mà kí lorúkọ yín mà? Mrs. Ṣótúndé Abọ́sẹ̀dé. Ok. Mo fẹ́ béèrè lọ́wọ́ yín ni o. Àwọn ọ̀làkọjá wo lẹ ti rírí kó tó di pé ẹ débí báyìí? Àwọn nǹkan tójú yín ti rí sẹ́yìn ṣe lè ṣí ẹ̀ pẹ̀lú wa. Mo lè sọ o, ó pọ̀ rẹpẹtẹ. Ìgbà tí mo kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ báyìí tí èmi àtàwọn ọmọ mi wà, mo lọ ru àgbàdo, mo lọ rù ní ilé epo. Bí mo ṣe kọ́kọ́ débẹ̀ báyìí tán gbérù mi báyìí, àtèmi àti àgbàdo wù ilẹ̀. Ọ̀rẹ́ mi wá ní ìyá Sunday kí ló dé? Mo ní òyì ló kọ́ mi. Iṣẹ́ tí mo kọ́kọ́ ṣe, mo kọ́kọ́ sáré, mo lọ fún ọmọ mi lówó lóko ọba, mo tún sáré padà sídìí iṣẹ́ yẹn. Ìgbà tó tún tó stage kan, àwọn làkọjá kan tún wà tó jẹ́ pé nígbà tí mo ń tajà yìí kò sí nǹkan kan, mi rí olùrànlọ́wọ́ kankan. Màmá kan afọ́jú ni ó wá ń gbẹ̀yìn fún mi, owó ẹyin tó bá gbé fún mi yẹn ni máa fi yí mọ́ra wọn, ni mo máa fi ta ọjà. Mo wá sanwó màmá yẹn nù. Ìgbà tí mo tajà tán mo palẹ̀ mọ́, mo wá ta owó yẹn mọ́nà áǹkì, mo wá fi sínú bra, ó wá jábọ́ níbi tí mo ti ń gbà. Nígbà tí ìyá yẹn dé, ìyá yẹn ṣàlóhùn máa gbowó òun, ojú wa ń tì mí gan pé èmi tí mò ń tajà kọ́ máa pariwo bá gba abúlé olóhùn lọ, abúlé olóhùn ní ọ̀nà Ìtorí. Mo wá lọ ṣe àgbàyàn gàrí, ẹ̀wò òun ló jẹ́ kí gbogbo àwọn ọwọ́ yìí ó bẹ́. Mo rí ìlàkọjá gan rẹpẹtẹ. Nígbà tẹ́ ẹ sọ̀rọ̀ ẹ sọ nípa pé ẹ ta ẹran dídín. Mo tọrọ dídí rí Lábàtí, ọmọ mi dáadáa. Wọ́n máa ń pè mí ní Sunday market. Nígbà tí mo tẹran dídí tán, mo tún wá wò pé kí ni mo lè ṣe tí ó máa fi improve. Ni ẹnìkan wá pè mí pé kò kí n só lóúnjẹ ń bì báyìí Sunday, kí n kúkú máa gbóúnjẹ wá sí ibi tá a wà yìí, ní ibi tá a wà ní Abatí ọ̀ngbà yẹn. Mo wá lọ, mo wá ń ṣe oúnjẹ yẹn tó pé tí n bá fẹ́ ṣe oúnjẹ yẹn báyìí, tí n bá kó kalẹ̀ báyìí, àwọn èèyàn máa béèrè pé ṣé mò ń ṣe pàtì ni. Ìgbà ayé Dánfó ló máa bá mi kó lọ sábàtì ọ̀. So mo rí làkọjá gan-an, ó dẹ̀ pọ̀ gan-an, mo sọ́fà gan. So onísìn bẹ́ẹ̀ ṣe wà yìí, bẹ́ẹ̀ ṣe ń ta oúnjẹ yìí, ó jẹ́ pé téèyàn bá fẹ́ ṣe bíi pàtì àbí nǹkan ṣe ẹ lè. Mo máa ń ṣe caterer. Tó bá jẹ́ ẹran dídín tá a máa fi sínú ọ̀gẹ̀dẹ̀, tàbí tá a máa fi sínú pineapple, tàbí àgbòdò tá a máa yí láta, àsáró, iyán, àmàlà, wọ́n máa wá ń pè mí, mo máa bá wọn ṣe túwó lọ bẹ́ẹ̀. Àwọn ọbẹ̀ wo lẹ máa ń sè? Ọbẹ̀ ẹ̀gúsí, ewédú Ẹ̀gbá tó ń fàgbòdò sè, ó wà ń bẹ̀. Ẹ̀gúsí náà ó wà. Tó bá jọ́bẹ̀ dídín náà ni pẹ̀lú ráìsì. Ẹ máa ń ṣe olóko, ẹ máa bá wọn dáná oúnjẹ pàtí dáadáa. Táwọn èèyàn bóyá bíi fámìlì kan o, wọ́n fẹ́ ṣe ìpàdé kékeré kan, wọ́n máa pè mí, wọ́n máa ní kí wọ́n bá wọn ṣe. So tí o bá fẹ́ mọ̀ yín pé ibi tẹ wà yìí, báwo tí o bá wá yín bọ̀? Kò tiẹ̀ lé rárá. Tẹ bá ti dábúlé Ẹ̀gbá ní Sanitòsì lẹ́gbẹ̀ẹ́ Mr. Big lẹ́nu ọ̀dọ̀ ìyá Aláàjì tó ń jẹ. Ọ̀dọ̀ ìyá Aláàjì olóúnjẹ. Mo tún máa ń dín ẹran dídín. Ẹran dídín yẹn tẹ bá ti ń gbọ́, ó put maggi, ó put curry. Ẹ̀yin ló jẹ́ bẹ́ẹ̀. Èmi ni mò ń jẹ́ bẹ́ẹ̀. Ó put maggi, ó put curry. Ó bẹ ìsẹ̀mẹ̀kú ẹ. Bó ṣe wà nìyẹn. Fún ẹ tó bá fẹ́ pè yín fúnṣẹ́, báwo ló ṣe máa rí lábúlé Ẹ̀gbá? Tó bá ti dábúlé Ẹ̀gbá kan láwọn béèrè ìyá Aláàjì tó ń ta rice, ṣó ti yé yín tó ń ṣe kékeré. Ìyá Aláàjì lẹ́gbẹ̀ẹ́ Mr. Big tó ń jẹ. Anybody kò bá ṣe mọ́là, kò bá ṣe Yorùbá. Èyí tẹ́ ń wò wá nílé owó lẹ ti ń gbọ́ yẹn o. Ẹgbẹ́ ìyá Aláàjì ní abúlé Ẹ̀gbá bus stop gangan lẹ́gbẹ̀ẹ́ Mr. Big. Ẹ bá fẹ́ ṣe get together ní Santos, ẹ bá fẹ́ bèrè, ẹ bá fẹ́ ṣe get together, ẹ fẹ́ ṣe club meeting, ẹ̀wọ̀n àwọn tó fẹ́ bá yín dáná, ẹ fẹ́ ṣe naming ni, ẹ fẹ́ ṣe party ńlá náà ni, wọ́n láwọn ṣe oúnjẹ oríṣiríṣi. Wọ́n ti ẹ̀kọ́ wá gbọ́ṣẹ́ mi wò náà. Ó yẹ kọ́ wá gbẹ́sẹ̀ free. Kí lẹ́ ń tà bíbà? Dòdò wà, ẹ̀wà, ẹyin, ẹran oríṣiríṣi. Àti white rice àbí white rice. Ọbẹ̀ yín dẹ̀ dùn dáadáa, tó lèmi náà mo ti tọ́ wò lẹ́ǹkan, mo rí pé ó make sense. All right, màá já máa wá ọ. Àmì iléeṣẹ́ yín ò ní jóná. Olúwa bùkẹ́ yín náà. Àmín.